Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Ǹjẹ́ ẹ tiẹ̀ ti gbọ́ nípa arákùnrin kan tó gbé orílẹ̀-èdè Israel àti orílẹ̀-èdè Italy lọ sí ilé ẹjọ́ tó sì fi ẹ̀sùn kan ba Hẹ́rọ́dù, Pílátù pẹ̀lú àwọn àlùfáà Júù àti àwọn àgbààgbà Júù. Gbogbo wọn ó diwọ̀ nílé ẹjọ́ torí kíni? Oyin ládùn lórúkọ mi o. Ibà ni mo jó lónìí. Ẹ jẹ́ kó máa jú mi ṣe. Arákùnrin tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ń lọ sọ pé Jésù Olúwa wa, olùgbàlà aráyé, pé wọ́n pa á ní ọ̀nà kan tó ṣe pé kò bá òfin mu níbi ẹgbẹ̀rún méjì ọdún sẹ́yìn, àbàtẹ̀ 2000 years ago. Ó ní lákòókò yìí òun sì ń fẹ́ ìdájọ́ òdodo. Ta wá ni arákùnrin ọ̀hún? Níbo gan-an ló ti wá? Orúkọ arákùnrin yìí ni Dọ́là Indidis, agbẹjọ́rò láti orílẹ̀-èdè Kenya. Ńlọ lòun ṣetán láti gbèjà Jesu Kristi Olúwa wa gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran tó wá sí ayé, àti pé wọ́n pa Jésù ní ọ̀nà tó ṣe pé kò bá òfin kankan mu ní orílẹ̀-èdè àgbáláyé. Ó bẹ̀rẹ̀ ẹjọ́ yìí ní ọdún 2007 ní ilé ẹjọ́ Nairobi tí ó jẹ́ High Court, ṣùgbọ́n wọ́n da ẹjọ́ náà nù. Bóyá ilé ẹjọ́ yìí rò pé agbẹjọ́rò Dọ́là Indidis ti ní ọdẹ orí ni, a ò mọ̀. Nígbà tó sì ṣe ní ọdún 2013, agbẹjọ́rò yìí ti gbé ẹjọ́ Jésù yìí lọ sí ilé ẹjọ́ kan tí a mọ̀ sí International Court of Justice tí ó wà ní orílẹ̀-èdè Netherlands. Gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé arákùnrin yìí sọ fún ilé ẹjọ́ pé ń ṣe ni wọ́n dúnkokò mọ́ Pílátù láti pàṣẹ pé kí wọ́n pa Jésù ní ìfọ́náfọ́sù, àti pé wọn kò fún Jésù láàyè láti rojọ́ tàbí gbara rẹ̀ sílẹ̀ pẹ̀lú ìgbìyànjú gẹ́gẹ́ bí ìjọ́mọ ènìyàn. Bó tilẹ̀ jẹ́ pé Bíbélì jẹ́ kó yé wa pé yóò kú fún ìgbàlà aráyé, ṣùgbọ́n kì í ṣe bí wọ́n ṣe páyẹ ló ṣe yẹ kí wọ́n pa á, torí pé kò bá ìlànà òfin kankan mu. Òun sì ṣetán báyìí láti gbé ẹjọ́ yìí dìde láti gbèjà Jésù gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, àti pé òun fẹ́ ìdájọ́ òtítọ́. Ó ló jẹ́ kó ń gbé wá sí ilé ẹjọ́ International Court of Justice tó wà ní Netherlands kí ìdájọ́ òdodo àti òtítọ́ kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ fún Jésù Olúwa wa. Wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ nílé ẹjọ́ náà lọ́jọ́ náà pé kí ni àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó tó o ní lọ́wọ́. Èsì agbẹjọ́rò yìí náà ti ní wípé ẹ̀rí òun wà nínú Bíbélì. Ó dáa, ilé ẹjọ́ làwọn ti gbọ́ gbogbo awuyewuye tó ní láti sọ fún àwọn. Wọ́n làwọn sì wo ẹjọ́ yìí, àwọn yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́, àwọn sì kàn sí. Àmọ́ ṣá o, iṣẹ́ ìwádìí sì ń tẹ̀síwájú nípa ibi tí ọ̀rọ̀ yìí ó padà yọrí sí, nítorí pé kò dájú wípé ilé ẹjọ́ International Court of Justice wọ́n ní ìfẹ́ sí irúfẹ́ ẹjọ́ yìí.